àṣírí àáfàá Súnà ti tú o. Voice note Òṣùpá tá àáfàá Súnà play irọ́ pátápátá òun ló wà ń bẹ̀. ẹjọ́ ó ṣòro dá o. tádájọ́ ayé bá wá dájọ́ tí ò bá dá dáadáa ó dá mi lójú pé adájọ́ ọ̀run àtúndá. ẹ káàbọ̀ sí Yorùbá Nìkan. tọ́lá ìgbà yẹn ṣẹ̀ṣẹ̀ ń wà fúngbà àkọ́kọ́ ẹ like comment kẹ́dẹ̀ share fídíò yìí. ẹ má gbàgbé láti fi èrò ọkàn tí ń sílẹ̀. mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ bá mi wo fídíò yìí látòkè désàlẹ̀ kẹ́ lè gbọ́ gbogbo àlàyé mi dáadáa. torí gbogbo nǹkan tá a bá rí lórí afẹ́fẹ́ gbogbo ẹ̀kọ́ ló yẹ ká máa gbàgbọ́ o. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, oríṣiríṣi ọgbọ́n dẹ̀ ni àwọn èèyàn ń dá. wọ́n ní ẹni tó bá máa ba orin olórin jẹ́ àkọ́bàjẹ́ báyìí òun ló máa kọ́. ẹni tí Òṣùpá jẹ́ kí n bá forí gbárí látara Òṣùpá tí mo fi sẹ́ ẹ wo tí Òṣùpá sọ fún mi nípa Shehu Jamiu Àmì Ọlọ́run àti bàbá tó kú yẹn tí wọ́n pè ní Adamson. akubaru alhamdulillah. Ọlọ́run máa àkọsílẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé nípasẹ̀ oore ẹ̀dá máa ń rádánwò lóòótọ́ ọkọ̀ wọn rí àdánwò nípasẹ̀ oore. ọlọ́run àkọsílẹ̀ bàtà mi ló ń discuss kí lórúkọ Adams kí lórúkọ woman kọ́ báyìí. ok ọkọ ẹ̀ máa ń gbẹ́sìn tó wà láyé ge mo ti mọ̀. Adamson. àbí ọlọ́run ní àwọn làwọn ṣáàdúrà fẹ́ nìyẹn táwọn kóra àwọn jọba táwọn bẹ bàbá bọ̀ gbogbo oríire òun ti gbẹ́sẹ̀ lé àmì ọlọ́run lẹ́yìn lóde lórí rí ẹ̀ tí ò fi ẹlẹ́nu ṣẹ́nu yà tó ń gbọ́ mi. àgbáyé sàmú ẹ̀sẹ̀ ń gbọ́ nẹ́tíwọ̀kì yẹn fèlè. bàbá ẹ̀ kú ń gbé táwọn tátà ti ń dúró kílẹ̀ padà. bí ìgbà tó ṣoore dáràn. mi ì mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin King Dr. Saheed Òṣùpá àti àáfàá Súnà tó bí eléyìí wá ṣùgbọ́n ẹnìkan comment lórí fídíò yìí tí a ṣe kọjá wípé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn kan náà ń lo àáfàá Súnà against Saheed Òṣùpá bóyá dí kan àbí méjì. àwọn ò mọ gbogbo nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó. àáfàá Súnà yọ àwọn nǹkan kan kúrò nínú àwọn ọ̀rọ̀ tí òun àti King Dr. Saheed Òṣùpá jọ sọ. fídíò Àmì Ọlọ́run tí àáfàá Súnà wá tún wá play tí àáfàá Súnà ti ń sọ pé àwọn àti Adamson àwọn jọ jẹ ìgbádùn àwọn dẹ̀ jọ jẹ ìkorò ń pè nǹkan da fún Adamson nígbà tó wáyá nǹkan wáyé bírí fún bàbá náà wípé orí wàhálà ìwà ni bàbá ìwà títí tí bàbá ìfi jáde láyé. lẹ́yìn náà ó wá play voice King Dr. Saheed Òṣùpá níbi táwọn méjèèjì ti jọ ń sọ̀rọ̀ tí Saheed Òṣùpá fi wá ń sọ pé àwọn alágbára wà nù ayé o àwọn èèyàn wà nù ayé o pàápàá jùlọ àwọn àfáà yìí o àwọn kan máa ń sọ̀rọ̀ sí wọn tẹ́ pé ó yẹ kán dá sẹ̀ríà fún wọn lè dá sẹ̀ríà fún wọn wọn lọ máa fi sójà gbé wọn. wọ́n dárúkọ àfáà Ṣítù ṣùgbọ́n níbi tó sọ̀rọ̀ dé kan tó dárúkọ àfáà Ṣítù àfáà Súnà wá gé ọ̀rọ̀ yìí wípé àwọn Alhaji King Dr. Saheed Òṣùpá sọ pé ó yẹ kán ṣe nǹkan kan fún àfáà Súnà gẹ́gẹ́ bí a ṣe gbọ́ voice yẹn. bẹ́ẹ̀ náà ni ti Àmì Ọlọ́run náà bí àáfàá Súnà ṣe gé ohun yẹn ó wá dà gẹ́gẹ́ bíi pé Àmì Ọlọ́run ló sà sí Adamson tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn fi ṣẹlẹ̀ sí wọn. ẹ̀yin náà máa gbọ́ díẹ̀ nínú fídíò yẹn. Ọlọ́run ni àáfàá ti dúró báyìí rí tó ní sẹ́ mọ̀ òun Ọlọ́run mẹ́ni ẹ̀ wàláhì gbogbo wọn náà lẹ́ni Ọlọ́run kẹ́ gbogbo wọn hàn àáfàá ti dúró báyìí tó ní lágbájá o ohun tó aláàpapọ̀ ọ̀rọ̀ kọ́lá sọ́tà oore mẹ́fà lọ́lọ́run kọ fún ọ láyé àfàbàtà yìí kọ́ oore mẹ́fà lọ́lọ́run kọ fún ọ láyé gbogbo owó tó ní tí wọ́n fi ń pè ọ léèyàn yìí mẹ́ta lọ sẹ̀sẹ̀ ní okùn mẹ́ta ìtumọ̀ sí wọ́n sẹ̀ délájì oore ohun tó ọlọ́ọ̀fẹ́ bùn mi lóṣù yìí tó wá sọ pé dosù tí ń bọ̀ yẹn inú ti bí mi o ohun tó olóògùn mi lóṣù yìí tó wá ní ẹ̀dí ó di oṣù tí ń bọ̀ mo ti wá bínú báyìí sórí mẹ́ta tó kù tọ́lọ́hun èèfún ẹ gbogbo agbára téèyàn fi ṣèkà ni màá fi di òní rí gbà so tó wá rí mẹ́ta tí wọ́n fi ń pè ó lólówó pè ó léèyàn màá tó wá bọ̀ bá jẹ́ kò dáwó sí wọn lọ́wọ́ o tábà pé báláǹsì ẹ̀ ló fẹ́ gbà o wọn ò mọ̀ rí tí wọ́n ìdáhùn tí wọ́n fẹ́ dá o wọn kálukú ti déwájú Ọlọ́run báyìí kìí sọ lọ́wọ́ ṣùgbọ́n ohun tó wí wọn lọ́run gbẹnu ẹ̀
báyìí ni story ọ̀hún ṣe lọ. àmì ọlọ́run sọ pé 15 years ní àwọn kọ́kọ́ wà tí àwọn ti lọ sí Mecca àkọ́kọ́ wípé Adamsi àti ìyàwó wọn dẹ̀ náà rán wọn lọ sí Mecca àkọ́kọ́ wípé èyí ni ó wá fa bọ́n ṣe mú àwọn ló wá fa tó fi wá di pé àwọn náà rí wọn gẹ́gẹ́ bí ìyá torí pé gbà táwọn dé Èkó kò sí ìyá àwọn ní Èkó wípé pàápàá jùlọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ tẹ́nìkan bá lọ fẹjọ́ àwọn sùn màmá yìí wípé táwọn bá gbọ́ pé màmá yìí ń bọ̀ ni àwọn máa ti sá kúrò nílé torí àwọn ò ní fẹ́ jẹ́ kí màmá yìí bá wọn lé wọ́n ṣàlàyé kí ẹ lè mọ bí wọ́n ṣe close tó wọ́n dẹ̀ ṣe respect wọn tó ṣùgbọ́n àmì Ọlọ́run á ṣàlàyé wípé Adamsi ń ṣe oore kan fún ẹnìkan nígbà kan ń pé tó bá jẹ́ pé àwọn mọ̀ wípé oore yìí máa padà wá dibi ni àwọn ò ní jẹ́ kí Adamsi ṣe tá Adamsi fún ara wọn náà bá mọ̀ ń pé oore yìí náà máa padà wá dibi àwọn gangan fún ara wọn ò ní ṣe àwọn ò bá jọ̀wọ́ ẹ̀ àwọn ò bá jẹ́ kó lọ ni pé Adamsi ṣe oore fún ẹnìkan nígbà kan wọ́n ṣe oore alákọ̀ọ́kọ́ fún ẹni yẹn wọ́n tún wá bẹ́ẹ̀ nìyẹn ṣàdéhùn pé nígbà báyìí o máa tún ṣe nǹkan báyìí fún ẹ o ẹni náà jẹ́ bí àáfàá ó dàbí àáfàá lẹ́ni yẹn lẹ́yìn náà wá gbẹ́tìrẹ́gbẹ́ ọjọ́ ìgbà tán wá dá fún ẹni tá à ń wí tí wá pé ẹni tá à ń wí wá padà wá bá Adamsi wá sọ fẹ́ nìyẹn pé ẹ má bínú o ní ìní tí ì lè ṣe nǹkan tí mo bá yín ṣàdéhùn fún yín nísìnyí o bóyá torí ìdí kan àbí méjì àwọn náà mọ bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ àwọn alẹ́ ní ìwà bínú wípé ṣé bí wọ́n ló bá mi ṣàdéhùn kó fẹ́ ṣe nǹkan fún mi tí mo ti fọkàn sí mo tún wá débi tán wá tún sọ fún mi pé o ò lè ṣe mọ́ ẹni wá bínú tán wá sọ fún Adamsi pé oore 6 òun lọ́lọ́run fẹ́ ṣe fún wa Adamsi o pé 3 péré dẹ̀ lọ́lọ́run sì ṣe fún wa Adamsi ó pé ṣùgbọ́n 3 tó kù tọ́lọ́run fẹ́ ṣe fún ẹ àwa máa bẹ lọ́wọ́n Ọlọ́run ò dẹ̀ ní ṣe fún ẹ mọ́ ṣé wàá rí 3 tọ́lọ́run ti fún ẹ tẹ́lẹ̀ yẹn Ọlọ́run dẹ̀ tún máa gbà lọ́wọ́ ẹ àfà àmì Ọlọ́run wá sọ pé bí ẹni ṣe sọ tó dẹ̀ lọ ń pé bóyá ẹnìyẹn ṣe bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ gba ọwọ́ ẹ̀ fi ṣàṣẹ mọ̀ pé àṣeyí òun lọ́lọ́run gbogbo nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó pé lẹ́yìn ìgbà tí ẹni ṣe nǹkan tó ṣe yìí ni gbogbo nǹkan wá ń rí bó ṣe ń rí gbogbo nǹkan ò lọ déédé mọ́ gbogbo nǹkan rí bákan gbogbo nǹkan ò ṣe kíní kan ṣùgbọ́n gbà tí àfáà Sunna máa play voice note yóò play ẹ̀ gẹ́gẹ́ bí ẹni wípé King Dr. Saheed Òṣùpá sọ pé àmì Ọlọ́run sọ pé ẹnìkan ti ṣẹ àwọn rí táwọn wá dá sẹ̀ríà fún táwọn bàtà ẹnìyẹn jẹ́ ẹgbẹ́ nìkan ti ṣoore fáwọn rí ok lẹ́yìn ìjẹ́ nìyẹn wá ṣe àwọn abẹ lọ́hùn ti pẹ̀lú àwọn ọmọ kéwù àwọn àbàtì ẹnìyẹn jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àfáà Sunna ṣe pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kò ń ṣe bẹ́ẹ̀ ni ó ṣe rí o. lẹ́kùn tó jẹ́ pé òun lọ wọlé kéwù lọ wọ mọ́sálásí àfọkọ wọn gbogbo ẹni tí ó bá máa wọ mọ́sálásí máa wọlé kéwù máa kéwù gbogbo ládàá tó bá máa ké mẹ́ bọ́lọ̀ bá ti ń sẹ̀sán jẹ́sàn rẹ̀ ọmọ bá ọkọ yín àtẹ̀bí yín. gbogbo ẹni tí ó máa wo òkè ìjọka Muhammad Adamsi entrance tí wọ́n bá ti ń rí ìhun náà tí wọ́n ń wọlé kéwù tí wọ́n ń jáde Ọlọ́run sọ di òjò òkè lórí kábàrí ọkọ yín Muhammad Adamsi. àfáà Sunna tó bá yẹ pé o fẹ́ gbà nǹkankan lọ́wọ́ King Dr. Saheed Òṣùpá ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe jọ bẹ̀rẹ̀ kò ń ṣe pé kó wá máa gbé nǹkan tí ò jọra wọn wá sí orí afẹ́fẹ́ gbogbo àwọn nǹkan tí wọ́n sọ kí ló dé tí wọ́n ò ṣe lò ó kó play ẹ̀ kí gbogbo èèyàn gbọ́ tó wá jẹ́ pé wá ń gé kéékèèké bí àwọn bàbá Ṣọ̀nà wá lọ ń gé àwọn ibi tí Saheed Òṣùpá ti sọ̀rọ̀ o ò gébi tí wọ́n ti sọ̀rọ̀ síbẹ̀ nípa ti àfáà Ṣítù náà ó gé àwọn ibi tí ò dáa ó wá papọ̀ kínú lè bí àfáà Ṣítù kí Ṣítù lè máa bá Saheed Òṣùpá jà kí àmì Ọlọ́run náà lè máa bá Saheed Òṣùpá jà ó ṣàfẹ́ sọ di iṣu àtàskátàskátà tó bá yẹ pé àwọn kan náà wá gbéṣẹ́ lé àfáà Sunna lọ́wọ́ gbé kó ṣe bẹ́ẹ̀ ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn o nǹkan tó tún wá yà mí lẹ́nu nípa ọ̀rọ̀ àfáà Sunna ni pé ó tún wá ṣe bóyá skit ni o bóyá kan ni o ó sọ pé Mr. Recorder ó ní Mr. Recorder ó fà tí wọ́n fẹ́ release Mr. Recorder yìí ṣé mọ̀ pé afẹ́fìlà périn ẹ̀kan náà ló níyì mọ́ afẹ́fìlà périn ẹ̀kan ló níyì mọ́ bóyá ó need attention
ok attention òun ló ti wá rí báyìí àwọn ayé ti rí ẹ wọ́n ti gbọ́ ẹ o ṣùgbọ́n lẹ́yìn eléyìí o kí ló tún wá fẹ́ ṣe o àáfàá súnà King Dr. Saheed Òṣùpá tó bá pẹ́yìn náà jẹ àáfàá súnà lówó ẹ sanwó àáfàá súnà fún tó bá dẹ̀ pé ẹjọ́ ṣàdéhùn àbẹ́jọ́ ní nǹkan kan ẹ fún àáfàá súnà ní nǹkan tó ń fẹ́ torí ọ̀rọ̀ eléyìí ó sọ sí ni lẹ́nu ó bùyàn sí ẹ má gbàgbé láti comment láti fi èrò ọkàn tí ń sílẹ̀ jẹ́ kájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ní comment section ẹ ṣeun ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ilé àtọ̀nà gbogbo wa kò ní dàrú ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mẹsẹ̀ wọn mà ní ìdálé wa lórí o ẹ ṣeun.